Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù My Brother's Wife. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù My Brother's Wife. Mo lérò wípé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Àpáta TV. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wò ó. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Nínú ẹ̀yin tí ẹ ti wò ó, ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà? Ẹ kọ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ta ni òṣèré náà tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Fún àwọn tó ti wò ó ní ìkànnì, ta ni òṣèré náà tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Ní tèmi, Sidi ni mo nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.